ìlú yìí òun ni wọ́n máa ń lù tó bá fẹ́ lóko ọdẹ gbà náà. Ògún máa jẹ́ àríṣòṣò ẹni pé ṣoṣo àríṣòṣò ògún máa jẹ́ àríṣòṣò bẹ́ẹ̀ ti máa ń lù nìyẹn. èmi mo wá yí padà pé ọlọ́run máa jẹ́ àríṣòṣò aláwù máa jẹ́ àríṣòṣò ẹni pé ṣoṣo àríṣòṣò aláwù máa jẹ́ àríṣòṣò gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ ti fẹ́ ríṣòṣò ẹ máa ríṣòṣò tó máa pọ̀ torí pé àwa tú àṣírí sáyé. ṣe rí kọ́lọ́n kó ṣàánú wa èmi kò sí ìtò kan àwa pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ìyẹn tó kàn wá ní pé báwo ni ilẹ̀ nàìjíríà báwo ni kò ṣe ní bàjẹ́ àmọ́ àwọn aláṣìṣe yìí torí wọ́n ń ṣe oníṣẹ̀ṣe gbogbo ẹnu lèmi lè fi sọ. ó dáa ní tẹ́ máa fi mọ̀ rí bọ̀bọ̀ tó ń pariwo nínú ọjà yìí pé Islam kì í ṣọ̀nà ẹ̀sìn apààyàn ṣé mọ̀ pé abdulmalik ló ń jẹ́ kódà inú tá a gbọ́ ni wípé Islamic study ló ṣe. Likewise ẹni tó ṣe Islamic study ṣé mọ̀ pé ó máa ti mọ Islam dáadáa wọ́n pọ̀ bẹ́ẹ̀ láfi sọ fún yín pé èèyàn lè máa sọ lárúbáwá lẹ́nu èèyàn lè máa pariwo Allah Akbar kò túmọ̀ sí pé ó jẹ́ mùsùlùmí. ó da irú eléyìí nísìnyí tó bá lọ pa àyàn tó ń pariwo Allah Akbar kí náà máa sọ wọn ní mùsùlùmí. Meanwhile ó lọ kẹ́kọ̀ọ́ ni. The first professor in Arabic and Islamic study was a Christian. It's Christian ni o Professor Ogunbiyi bàbá tí ẹ ṣe dáadáa. Islam ṣé rí kéèyàn máa sọ Arabic is just a language. tá bá sọ pé Allah language ni ìtumọ̀ ẹ̀ náà ni pé ọlọ́run tó dá sánmà àtilẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn. bọ̀tá àgbàrá ni ṣìgìdì náà ń jẹ́ Allah no bí wọ́n ṣe lè pè é ni Allah ìtumọ̀ Allah Arabic ni ìtumọ̀ ẹ̀ náà ni pé ọlọ́run tó dá sánmọ̀ àtilẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ìbà akọ́dá ìbà aṣẹ̀dá tó bá sọ pé ìbà akọ́dá ìbà aṣẹ̀dá tá la ṣẹ̀dá Allah ìtumọ̀ ẹ̀ nìyẹn tá la kọ́dá anabi Adam alayhi salatu wassalam. so tábà wá ń wo gbogbo òkìní yẹn tábà wá ń sọ pé àwọn kan ló ń ṣe èmi máa ń sọ ọmọ oníṣẹ̀ṣe ni òrè èyí tẹ́ máa fi mọ̀ pé ọmọ oníṣẹ̀ṣe ni mí rè tẹ́ bá wo kíní yìí ẹ rí i pé kíní tí àwọn ọlọ́dẹ tó máa ń lù nídìí Ògún tí wọ́n bá fẹ́ lọ ṣọdẹ Ògún ni tó bá fẹ́ lọ ṣe ọdẹ pérò àbí ọdẹ ẹni ọdẹ tó bá fẹ́ ṣe ni mo ṣe sọ pé ọmọ ajáde ní mògún là wá bàbá wa ni wọ́n pè ní ọmọ agbógun má gbin. ó ti yé kì í ṣe pé bóyá ìta wa ń sọ yẹn pé bóyá àwa fi ń ta ní sí image ọ̀rọ̀ Yorùbá ọ̀tọ̀ ọ̀rọ̀ agbésùmọ̀mí ọ̀tọ̀ kó papọ̀. tẹ́ bá wá ń rí àwọn ms bàbá yìí gbogbo àwọn balidi gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn tí wọ́n ń jáde tí wọ́n ń wúwòrowòro ẹ̀ṣọ́ wọ́n ti lọ ka wọ́n lọ study láti lè máa fi tánìṣì méjì Islam ni. lèmi ṣe ń sọ wípé tí wọ́n bá mú wọn dáadáa gbogbo àwọn Fúlàní àwọn ni wọ́n ń pààyàn àwọn ìgbà tí wọ́n ṣé gbogbo Fúlàní tí wọ́n ń kó ni Fúlàní ni. kí ni ohun tó sọ fún wa pé àwọn pípù yìí náà lè darapọ̀ mọ́ wọn. kí ni ohun tó sọ fún wa pé gbogbo àwọn pípù tí wọ́n ń pariwo tí kíní kan bá ti ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ló ń pààyàn àwọn mùsùlùmí ló ń pààyàn. àwa ń fókọ̀sì lórí ẹ̀sìn kan torí wọ́n ń pa Allah Akbar torí pé wọ́n ń pe kíní kan wọ́n ṣe kíní kan ẹ jọ̀ọ́ ms bàbá ṣèbó mọ Kùránì ká Musiliu ó ṣàmọ Kùránì ká dáadáa ṣé kò lè pe Allahu Akbar kó fi dáyàn. Balidi ṣé kò mọ Allahu Akbar pé kò mọ bismillah pé ṣé kò mọ Kùránì ó ṣàǹkà Kùránì ó ń kà díìsì. tó o bá ṣe umura ẹyọ kan àti àjẹyọ kan bí àjẹyọ kan ó pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ nínú ẹ̀ṣẹ̀ tó o bá wá lè yọ opportunity láti fi ẹnu kan òkúta Kaaba tí ẹ ń sìn òkúta yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ orí òkúta yẹn in the first place funfun ní bíi kírísítálì ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn ni mùsùlùmí ló fà tó dúdú tó tó bá ti lè fọwọ́ kan tẹ́ ẹ wúrẹ́ abẹ́ fẹnu kan ó pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ gbogbo nǹkan yìí òun ló fọmọ agbésùnmọ̀mí o torí ìpànìyàn kò jọ wọ́n lójú ìgbésùnmọ̀mí kò jọ wọ́n lójú
nǹkan yìí ló fà á tí ìgbésùnmọ̀mí tó lọ sókè tó háì sókè ní àjọ àwọn mùsùlùmí. ṣégun wọn ò lè lò ó ṣé wọn ò lè rìkúùtì àwọn kan pé kán máa lọ lò ó láti lè fi tánìṣì méjì Islam ẹ jẹ́ agbọ́n náà ẹ jẹ́ agbọ́n ṣé rí mo sọ àwọn oníṣẹ̀ṣe gidi mo lọ sọ́dọ̀ ìkànnà bàbá wa tí wọ́n ń jẹ́ oníṣẹ̀ṣe mo á lọ béèrè lọ́wọ́ wọn wípé bàbá ẹ má bínú o èmi kò fẹ́ mọ̀ nípa ìṣìjẹ́ ìṣẹ̀ṣe ǹjẹ́ ó fọwọ́ sí Islam ẹ jẹ́ agbọ́n tí bàbá sọ. ti Christian àti Muslim ní Ifá ti sọ nípa sọ̀rọ̀ ẹ̀ wọ́n tó dé ara nípa ti sọ ó wà nípa àti Muslim àti Christian nípa ti sọ̀rọ̀ ẹ̀. àwọn lẹ́kọ̀ọ́ tó bá ti dé o wọ́n gbà wọ́n láyè gbogbo àwọn ọ̀rẹ́ máa wọ́n tó kọ́ àwọn máa tún gbé òkú wọn máa tún jẹ́ bí òkú. pé àwọn náà máa tún jẹ́ bí òkú tó máa gbé ní ayé rò wọ́n gbà wọ́n láyè. bí a tún ọ̀rọ̀ yìí lọ. àti Christian àti Muslim ní Ifá ti sọ nípa sọ̀rọ̀ ẹ̀ wọ́n tó dé ara nípa ti sọ ó wà nípa àti Muslim àti Christian nípa ti sọ̀rọ̀ ẹ̀. àwọn lẹ́kọ̀ọ́ tó bá ti dé o wọ́n gbà wọ́n láyè gbogbo àwọn ọ̀rẹ́ máa wọ́n tó kọ́ àwọn máa tún gbé òkú wọn máa tún jẹ́ bí òkú. pé àwọn náà máa tún jẹ́ bí òkú tó máa gbé ní ayé rò wọ́n gbà wọ́n láyè. ṣé gbọ́n tí bàbá sọ wọ́n ní Ifá sọ wípé àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí tán bá dé kí wọ́n gbà wọ́n láàyè torí àwọn ni wọ́n ò tún jẹ́ òpó tí wọ́n ò gbélé ayé ró onífá gidi lẹni tí mò ń bá tó tèmi àti ẹ̀jọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn bàbá wa nínú ilé tí wọ́n jẹ́ onífá tààrà àwọn tí wọ́n sọ fún àwa yìí pé mùsùlùmí ló gbọ́dọ̀ ṣe àwọn nìyẹn àwọn tí wọ́n sọ fún wa yìí pé Islam lọ́nà ẹ lọ máa gé mú tẹ̀sùbà kó o máa lọ kírun àwọn nìyẹn tí wọ́n jẹ́ ká mọ̀ yìí pé Ifá máa ń sọ ó máa ń dàrẹ́ẹ̀tì èèyàn pé kéèyàn ó lọ kírun ẹgẹ́ àgbọ́ díẹ̀ nínú tí wọ́n sọ. so Ọlọ́run tó ní ọgbà máa dábàá fún ọ̀dọ́ bá ní kó tó lé bàbá yìí ó tẹ́ra mọ́ òun ó wáá pé Muslim kọ́ dà ní kó jọ Muslim tó bá tó. ẹ wo ọṣẹ yìí náà kọjá bá tẹ. ṣẹ́gbọ́ wọ́n ní ó wà nú ẹsẹ̀ fátọ̀ máa dáfẹ́ lòmíì tó máa ní Ifá ẹ o máa kírun ni o pé tí tó bá jẹ́ Muslim ni tí ò ṣe Muslim tẹ́lẹ̀ àwọn á ní kó lọ́jọ́ ìmùsùlùmí kó máa kírun pé ẹsẹ̀ Ifá wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣé rí ẹ̀yin gbogbo ẹ̀yin aláṣìṣe 419 ní gbogbo yín lórí social media 419 ayé àtọ̀run òun ni gbogbo yín lórí social media ṣebí recently ni a gbọ́ ti Àríkẹ́ Olóòṣà làwa ṣe ń sọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora gbogbo ẹ̀ tẹ́ wà ní diaspora tí wọ́n ní kẹ́ padà sílé ìṣẹ̀ṣe làgbàtẹ́yìn náà ń tẹ̀lé wọ́n máa gbá yín ni o wọ́n máa gbá yín ni o gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ ní ìṣẹ̀ṣe náà ní kẹ́ padà sílé wọ́n máa gbá yín ni. àwọn ò sọ pé ká padà sílé ó lè padà sílé tó bá wù ẹ́ kò kàn wá àmọ́ kí ló fẹ́ lọ ṣe ń lé àwọn wo ló fẹ́ lọ bá ń lé ìyẹn ló kàn wá ìyẹn gangan ló kàn àwa gbìgbìgbì because àwọn pípù yìí ẹ̀dá ẹ̀bẹ̀rẹ̀ ms bàbá balidi iṣẹ́ kí náà ń ṣe a máa ní àwọn mùsùlùmí àtọrọjẹ wọn ò níṣẹ́ iṣẹ́ kí lẹ̀yin ń ṣe tẹ́ ẹ fẹ́ ra mọ́tò tẹ́ ẹ ṣe gbogbo tẹ́ ẹ ṣe iṣẹ́ kí lẹ̀ ń ṣe ẹ sọ iṣẹ́ pàtàkì tẹ́ ẹ ṣe òní nìsí ẹgẹ́ àti ẹ̀gbọ́ díẹ̀ torí time ẹgẹ́ àgbọ́ díẹ̀ nínú nǹkan tí Àríkẹ́ Olóòṣà tó ṣe fún Bùkọ́lá tíyẹn náà ò jókòó síbi ọ̀dọ̀ Ọlọ́run ọba ẹ̀ kó máa pọ̀ Ọlọ́run ò ní kó mẹ́jẹ̀ wà Ọlọ́run ò ní sọ bẹ́ẹ̀ láìláì ẹgẹ́ àgbọ́. because èmi understand ẹ wo bó ṣe ru ẹjọ́ mọ́nàmọ́nà oh my god. nígbà tí adáfáfù Ifá ní yóò ṣẹ́ òrìṣà ọládékojú ẹ̀bọra tí ń dénú ni Ifá sì ní yóò ṣẹ́ ẹgbẹ́ àti àjàgùn Ifá ní yóò ṣẹ́ ajé òkúlùsọ oníṣọ̀rùjì Ifá ní yóò ṣẹ́ Ifá bẹ́ẹ̀ ni àwọn òòṣà mẹ́rẹ̀ẹ̀rin ló ti ṣẹ́ tí mo ti ṣẹ́ fún tó ti yẹ ibẹ̀ yẹn sà gbogbo àwọn òòṣà mẹ́rẹ̀ẹ̀rin ló ti ṣẹ́ tí èèyàn bá jókòó kì í ṣe òòṣà mẹ́rin náà ló máa nímọ̀ ó sì máa ń léṣù á ní Ògún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọbàtálá oríṣiríṣi òòṣà ó jẹ́ àwọn òòṣà tí mo ti ṣẹ́ tó dẹ̀ wà nílẹ̀ ní àpòlè báyìí Elédùmarè ní fi wá sílẹ̀ àìpẹ́ yìí ló tún fẹ́ di owó pé
ajé tóun fẹ́ ṣẹ́ tòró jáde náà nínú ifá yìí ajé tóun fẹ́ ṣẹ́ kí n ṣẹ́ ajé yẹn nígbà gbogbo ẹ̀ bá ṣe ṣẹ́ náà ojú ẹsẹ̀ náà ni mo fi gbogbo ojú ajé yẹn àti nǹkan tí mo fi hàn gẹ́gẹ́ bí mo ti mú bíi ọmọ nínú àwọn nǹkan tí ó ṣẹ́ mo tún bá ṣẹ́ ifá bẹ́ẹ̀ ni mo tún bá ṣẹ́ ifá ọjọ́ tá a bọ ifá yìí gbogbo ẹ̀ ọjọ́ tá a rúbọ gbogbo ẹ̀ pátá ni mo sẹ́ndì sí ní last year tó jẹ́ pé a ṣe ọdún ní December gbogbo òòṣà ẹ̀ pátá làbọ̀ tó jẹ́ pé gbogbo bọ́n ṣe ń ṣe ìmú nìkan bá mi sẹ́ndì sí pátá gbogbo ẹ̀ ni mo sẹ́ndì bẹ́ẹ̀ ni eléyìí tí o tún fún mi lówó ẹ̀ gan níyẹn ifá mo ṣe fún pé ó ti jẹ́ ọmọ mi. ó ṣe lọ́fẹ̀ẹ́ 419. torí pé téèyàn bá fẹ́ jókòó ẹnìkan náà ló ṣáà máa gbé dìde tó ti yẹ yín ó dẹ̀ sẹ́ndì owó àṣẹ ajé òòṣà tó ní ti ń lọ bíi mẹ́rin èmi kan ṣáà jẹ́ ọkọ́ mọ̀ náà ni pé tí ò bá ti jókòó gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kò mọ̀ ní ṣíwọ̀ ó jókòó ó ṣe sọ fún mi pé oṣù yìí òun àwa ó ti sọ tẹ́lẹ̀ pé báláǹsì tó kù àti sí òòṣà ẹgbẹ́ tó bá jẹ́ Nàìjíríà ló wà ó yẹ kó di ẹgbẹ́ lọ́wọ́ kan ká dẹ̀ ṣe gbogbo nǹkan tó bá yẹ ká ṣe lórí òrò báláǹsì mi ó kù 600,000 mo dẹ̀ sọ fún mi ní àkókọ́lá o sẹ́ǹdì owó tó kù o ó jẹ́ dandan fún ẹ láti di iṣẹ́ ọkọ ọ̀run ẹ àti ẹgbẹ́ láti ṣe lórí òòṣà ẹgbẹ́ ẹ o. Imagine 600,000 ló fẹ́ fi ṣe ọkọ ọ̀run àti òòṣà ẹgbẹ́ àfi bẹ́ẹ̀ nípa àwọn òòṣà ọmọ ìbílẹ̀ rárá nígbà tí àwa sì ẹ̀yin fífú yìí ẹ má jà máa táṣìírí yìí náà tó bá sọ pé wọ́n fẹ́ ṣẹ́ ifá ìtẹ́mímọ̀ tó wọ́n jù ń bẹ́ẹ̀ ní ìsìn òun ni wọ́n máa ní ìkóńdẹ which is tó ti di 5,000 naira ní ìsìn ìkóńdẹ ẹyọ kan òun ló máa ń sábà pọ̀ jù nínú iṣẹ́ ifá àtẹ̀fún àti èkùrọ́ gbogbo ẹ̀ ṣe wá lè wọ́n tó wọn ò lè ná 150,000 naira tọ́ bá wá ní wọ́n dá tán kó mẹ́lẹ́dẹ̀ kó ṣe gbogbo ẹ̀ ò tí ì lè wọ 250,000 300,000 kí ló dé tẹ̀ ń gba 1 million lọ́wọ́ èèyàn ìlà ṣe sọ fún yín pé Islam nìkan lọ́nà Islam ò ní gbowó lọ́wọ́ ẹ̀ kó tó ṣe anything. ọfẹ́ ṣẹ́ kí náà pé ọfẹ́ ṣẹ́ ajé ṣé ojú kínní tó wà nínú òkun tá a máa ń lọ ra yẹn lọ ni èyí tó wọ́n jù ń bẹ̀ ó ní ìyá ajé tó dẹ̀ wọ́n jù mẹ́ẹ̀ kò ju 25,000 naira 20,000 naira lọ ìyá ajé ló wọ́n jù ń bẹ̀ gbogbo àwọn tó kù àwọn kinní kéékèèké tó kù tẹ́ ń pè lájé tí ní tẹ́ ń kó kiri yẹn tó wà ní etí òkun tó ń ṣe èyí ló náà ń tà ṣe rí gbogbo wọn ní 419 ni wọ́n lórí social media tó sórí Islam táìmù tó bá wọ̀ wàá máa wò pé kìíní ìwọ kò níṣẹ́ lọ́wọ́ débi pé tí Islam tó bá ń fèsì obstacles nínú Islam wàá gbà pé àsìkò Ọlọ́run lélẹ́yìí àìníṣẹ́ lọ́wọ́ ló jẹ́ kẹ́lòmí máa Islam ń ṣọ̀nà àwa máa wá lọ tójú bọlé ká a máa wá gbégbèkúgbélé lọ́wọ́ ẹjọ́ ẹni yìí ẹni tọ́nà fẹ́ ṣẹ́ fá fún tọ́ fẹ́ ṣẹ́ gbàkúndà fẹ́ ṣàwò fún wọn fẹ́ rárí fún wọn fẹ́ ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti ṣe up to 5 million naira lórí gbogbo ẹ̀ ní ohun tí ó jẹ́ sí pé gbogbo tó fẹ́ nọ́mbẹ̀ kò wọ 1 million kódà kò wọ 700,000 gbogbo ẹnu làwa lè fi sọ lẹ́fí máa mọ̀ pé 419 ayé àtọ̀run náà wọ́n pípù yìí Islam ò wá fọwọ́ sí kí wọ́n ṣe kán bá àwọn èèyàn lójúmọ́ òun náà ṣe ń tálíṣì méjì Islam ní gbogbo wọn yìí gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n sọ pé Islam ò da yìí gbogbo wọn ti lọ kẹ́kọ̀ọ́ Islam náà mùsùlùmí ni wọ́n láti lẹ̀ ebi ló sọ wọ́n di oníṣẹ̀ṣe àwa ọmọ oníṣẹ̀ṣe rèé àwọn bàbá tiwa oníṣẹ̀ṣe ni wọ́n àwọn bàbá tiwa wọn ní nǹkan wọn yẹ wọn gbò síbi ìdí ìṣẹ̀ṣe bákẹ́rì bàbá tiwa ò ní sọ pé kó má ṣẹ̀sìn tó ń wẹ̀ nígbà tí bàbá tèmi ń bẹ láyé bàbá mi ní Ògún tó ti bó ṣe lóògùn tó bàbá mi ń gbà kó kú sàátà kó kú kọ́ mọ́sálásì àwa yìí bàbá dìde pa wá láyé ó dìde sọ fún wọn ó dìde sọ fún ìyá tiwa ní pé ọmọ yìí o àfà lòun yóò ṣe o mùsùlùmí ni kò ṣe o ibo lẹ́yìn tí wá rí tí tẹ́ fi ń tako Islam lẹ́ni tẹ́ fi ń tako ẹ̀sìn la fi máa sọ fún yín pé gbogbo àwọn ms bàbá yìí àní 419 ni wọ́n ọmọ arábìnrin Ondo yẹn kò tí ì kọjá ayé ẹ̀dójú àmì ó ń bọ̀
now gbogbo etí balidi tó ń sọ tó ní kinní kan wọ́n gbé tó lọ sọ àwọn tọ́ílẹ̀tì ayélujára kinní kan yẹn pé wọ́n sọ pé ẹ̀sìn wọn ní kan pa wọ́n ṣẹ́rí àwọn pípù yìí ń bẹ̀rù òfin ṣẹ̀ríà torí wípé àfẹ̀èyàn ṣẹbọ ni wọ́n àfẹ̀èyàn ṣoògùn owó ni wọ́n àfẹ̀èyàn rúbọ ni wọ́n tí òfin ṣẹ̀ríà bá dé gbogbo ẹni bá ṣerú ẹ̀ ó ti ní ìdájọ́ tí yóò gbà lábẹ́ òfin náà ṣe lè jẹ́ kó fi ṣẹ̀ríà ò wọlé gbogbo ẹni tó wá ń brainwash lórí social media ẹ̀yin ní kẹ́ ẹ gbọ́n wọ́n fẹ́ máa lọ yín lọ́wọ́ gbà ni. ẹ lọ sórí social media ẹ lọ wo iye àwọn tí àwọn people yìí ti bà láyé jẹ́. ìwọ tó bá fẹ́ já irọ́ tèmi ìwọ tó bá fẹ́ já irọ́ mi ms bàbá tó ní kẹ́ ẹ padà sílé balidi tó ní ẹ padà sílé àti gbogbo sẹ́ẹ̀tì irú wọn ìwọ pé pé oníṣòro kan kó gbọ́yé tó máa bí ilé ẹ̀ pé àwọn ṣáà ti lọ a lọ ṣe investigative journalist ni mí o a lọ ṣe interview fún èèkan inú yín pé ẹnìkan àwa lọ ṣe interview fún aṣá post yẹ ẹnì yìí sì ń bíìlì àwọn èèyàn ó sì ń bíìlì àwọn èèyàn 500,000 1 million ẹrù ó sì báyìí pẹ̀lú owó yẹn ẹ̀ẹ́n tá a fẹ́ rà a máa rẹ ẹyẹ ẹgún 700,000 ẹyẹ ẹgún 200,000 150 ẹyẹ ẹgún gbà ó lẹ́yẹ ẹgún gan ṣẹ̀ wọ́n ìgbà wo lẹ́yẹ ẹgún bẹ̀rẹ̀ sí ní wọ́n ẹyẹ ẹgún 200,000 ẹ̀wọ̀ èyí tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn torí ẹ̀ la ṣe sọ pé ìwọ tó o bá ṣe Islam dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́ wọn bá pè ẹ́ sójú ọ̀nà Islam má jẹ́ kí wọ́n tọ̀ ẹ́ mọ́ ẹ̀sìn tó bá ń ṣe dìímú torí ẹ̀ náà ṣe ń lo pé táìmù tí wọ́n fi ṣe náà ṣe ń pariwo pé àwọn Fúlàní ni o ṣé gbogbo Fúlàní ló ń jẹ́ apààyàn ẹ gbogbo adúrò àwọn tí wọ́n kó ó dà ẹ gbogbo àwọn tí wọ́n mú lẹ́nu recently Yorùbá wà nù wọn Ìgbò wà nù wọn. ẹ yé parọ́ mọ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ bá ṣe rí ẹgbẹ́ ara wa fi mọ́ bí tá a fi mọ́ yìí o èmi oníṣẹ̀ṣe làwọn bàbá tiwa o àwa ni èmi lèmi jẹ́ mùsùlùmí nínú ilé wa bó ti tó látòkèdélẹ̀ èmi làkọ́kọ́ àfà èmi làkọ́kọ́ àfà tó ti bá ń sọ̀rọ̀ èmi ò ń sọ̀rọ̀ àsọ o mi ń sọ̀rọ̀ àṣẹ o sórí nígbà táwọn bàbá wa bọ́n bá fẹ́ lọ sóko ọdẹ wọ́n ní Ọlọ́run máa jẹ́ àríṣoṣo no Ògún lẹ́yìn máa ń sọ pé Ògún máa jẹ́ àríṣoṣo ẹni pé ṣoṣo àríṣoṣo Ògún máa jẹ́ àríṣoṣo kékèké ìlú yìí ni wọ́n máa ń lù ìlú yìí òun ni wọ́n máa ń lù tó bá fẹ́ lóko ọdẹ gbà náà Ògún máa jẹ́ àríṣoṣo ẹni pé ṣoṣo àríṣoṣo Ògún máa jẹ́ àríṣoṣo bẹ́ẹ̀ ti máa ń lù nìyẹn èmi mo wá yí padà pé Ọlọ́run máa jẹ́ àríṣoṣo Allahu máa jẹ́ àríṣoṣo ẹni pé ṣoṣo àríṣoṣo Allahu máa jẹ́ àríṣoṣo gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ ti fẹ́ ríṣoṣo ẹ máa ríṣoṣo tó máa pọ̀ torí pé àwa á tú àṣírí sáyíṣẹ́ àjẹkẹ́ ẹ mọ bíi tí àjẹkẹ́ ẹ mọ káyé ó mọ orí èèyàn tẹ́ ẹ jẹ́ ó ti yé àjẹkẹ́ ẹ mọ̀ pé 419 ayé àtọ̀run ni gbogbo yín irọ́ lẹ̀ ń pa lórí social media irọ́ lẹ̀ ń pa lórí social media Islam lẹ́sìn àpàyàn ẹ̀yin náà lẹ́dẹ̀ sásábẹ́ Islam yẹn torí pé gbogbo yín náà lẹ mọ Kùránì ìkà gbogbo yín lẹ lè pe Allah so kí ni tó wá sọ fún wa ẹ̀yin tẹ́ ẹ lè pe Allah kí tẹ́ ẹ lè ka Kùránì wa kí ni tí ó sọ fún wa pé ẹ lè sásì díẹ̀ náà kẹ́ máa fi dà lúrú ẹ wo gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí máa dúpẹ́ máa ṣe alhamdulilayi lábẹ́ comment section máa ṣe alhamdulilayi ìwọ tó bá jẹ́ mùsùlùmí ó ti yé má jẹ́ kí wọ́n tàn ẹ́ wọ́n máa ṣẹ́fà wọ́n máa ṣàwo wọ́n máa ṣe gbá wọ́n máa ṣe kinní kan wọ́n máa ní ẹ̀rọ mọ́ndó 1 million wá 200 million wá èmi mọ ẹni tó já sí pé iṣẹ́ ẹ̀ ń lọ dáadáa tẹ́lẹ̀ àjọkọ́ṣẹ́ ni tíṣẹ́ ẹ̀ dáa tíṣẹ́ ẹ̀ ń lọ geere ìjọ tó ti tẹ ifá láyé ẹ̀ ti bàjẹ́ ó bàjẹ́ kọ́lẹ̀ ní oní ìṣeré ó bàjẹ́ débi pé ìyàwó lọ kúrò lólé ẹ̀
níjọ́ tó ti tẹfá tó ti gbà fún yín tó lóun tẹ̀lé tilé á dẹ̀ sọ fún ti pé kò sí nǹkan kan nù kíní yìí ṣé o mọ̀ pé ibi tán bá wa sí rèé kò sí nǹkan kan bẹ́ẹ̀ dúró tọ́lọ́run kò wá dúró tọ́lọ́run ó bẹ́ ní ìlọ ó lọ ṣe tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò ì balance ọlọ́run kò jọ kó má ṣàlàyé ṣàánú wa kó lọ má ṣàlàyé dúró tì wá èmi ò sọ pé ìṣẹ̀ṣe ò dáa mi ì sọ pé kìrìsìtẹ́nì ò dáa mi ì sọ pé mùsùlùmí ò dáa tèmi ni wípé káríra wa bí ẹyọ kan tí wọn kan bá wá dúró pé o fẹ́ máa tàbùkù ẹ̀sìn Islam tèmi èmi náà máa tó àṣírí yín sáyé kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa fún wa gbogbo àwa mùsùlùmí mo kí wa kú oríire kò ní bàjẹ́ fún wa sálámù alaykum.